On 31st December 1954, an icon of irreplaceable value was born into the Titilawo's family. Lo and behold, Charles Abiodun Omotunde Kuga, the father of Bola, Boyega, Boye, and Faye, clocks 70. Àjànàkú kọjá àmúrí nǹkan fìrí. Baralola ìlú Ìgbájọ kọjá wọn á fi ṣeré. ọmọlé bara ń lù Ìgbájọ. Ìgbájọ olóró ọmọ alágógó dẹ mẹ́mú. àfìgbà òrìrà ṣẹ̀tẹ̀. ń gbógun òjàjàjà kókó Ìgbájọ olóró rí. ogun kan tí wọ́n jà lọ́jọ́ sí wọ́n fẹ̀jẹ̀ bọ́jú ni. èyí tí wọ́n ti pa sí kòtò. pa sí gegele. ọmọ àfìgbà ọ̀tá ṣẹ́gun. èsìlẹ̀ àfọ̀tàmọ̀dé. ẹ̀yìn lọ́mú lókè púpọ̀ tí ìjógun jà lù. Fátòyí bí. àfi dùgbẹ̀dùgbẹ̀ ní yàrá ọ̀tẹ̀. ọgbọ́n ọ̀nù ni bàbá yín fi ṣẹ́gun Kírìjí lọ́jọ́ sí. Ìgbájọ ìlú akíkanjú. ìlóró ìlú àwọn akọni. àfọgbọ́n ọ̀nù paná ṣe bí. gbogbo yín pátá ẹ ti kékeré gbọ́n bí àṣàrun. ẹ dàgbà ẹ mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀. wọn yìí bímọ nígbàjọ olóró kó mọ̀mọ̀ gbọ́n dénú. òkè kéékèèké láṣọ ti yín lóde Ìgbájọ. ẹ gọdọ̀ tiẹ̀ mi. láṣọ àwọn àgbà Àjẹ̀ṣà. ìyẹ́ bá rí lọ́jà ní kẹ́ ẹ rà fún mi. èèyàn ni jíjẹ lóde Ìgbájọ. àkàrà rògòdò lóru ọbẹ̀. Happy birthday to you. àṣọdúnmọ́dún báyìí la wọ àṣọdúnmọ́dún. ṣòròmòrò la wọ àṣòròmòrò. ẹ ti ṣọdún èyí kẹfà ìkúdẹ́gbẹ̀rà ni. bẹ́ẹ̀ bá ń gbọ́ mi ní gbèjégbèjọ. ìbùkún Ọmọ́túndé ló ní mọ̀ kí yín pé ọdọọdún là rórógbó ọdọọdún là rákùsà ọdọọdún báyìí ní sápẹ́ orúwé. kẹ́ ẹ ṣọdún èyí kẹ́ ẹ ṣọpọ̀ ẹ̀ ní. Olóyè Charles Abiodun Omotunde Kuga. kú ọdún. ìpàdé di Jọgọ Center lọ́jọ́ 4 oṣù kìíní ká wá dá dọ̀bálẹ̀.